tó àtúnkìrà wa ní òwúrọ̀ yìí ìpè àkùdídé àsìkò yìí gbàtúkàbọ̀ sùn lè ṣe wàrà dospo FM 91.9 gẹ́gẹ́ bí ojúṣe wa agbami tá a fẹ́ kó sí yìí òun náà ni agbami wáàsí tí a mọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run àwọn àfáwà ti ń bẹ níkàlẹ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run ní ojúmọ́ tòní ọdún ni wọ́n hàn ṣẹ́ ìmọ̀fọ́lọ́kọ nílùú Tógò yìí gbogbo àpáta iná ni a sì mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ọmọ akin àfá ọmọ àfá àwọn náà ni àfáwà àléfàwà Sheik Abdul Ganiy Aboto ti ìlú Tógò Ayegbami kí Ọlọ́run bá láàánú kí o jẹ́ kí á rí àwọn àfáà wa pẹ́ àwọn náà ni wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run ní ojúlé wàrà dospo FM ní ojúmọ́ tèní èyí tí wọ́n sì pe àkọlé ẹ̀ náà ni wípé báwo ni kí ni Islam sọ nípa bí a ṣe lè ṣe láwùjọ wa ìlú ẹni àwùjọ ẹni kí ni a lè báwo la ṣe lè ṣe tí a fi tún àwùjọ wa ṣe kí ni Islam sọ nípa pé báwo la ṣe lè gbé àwùjọ wa ní àrùgẹ iná ni wọ́n bá wa sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí gbogbo àpáta ẹ jẹ́ ká wà nǹkan fìdílé láti gbọ́ ohun tí àwọn afáwà tí wọ́n sọ fún wa a máa fi àsìkò yìí a máa fi sálámù sí àwọn afáwà pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. bisimilahi. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين. ọba tó wá sí wa ní kírun gbàwẹ̀ tí ó ṣe wá ní kèfèrí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. a bẹ̀rẹ̀ àwẹ̀ náà pẹ̀lú dùnnú à ń mú bọ̀ tó fi dé òní Ọlọ́run kó gbà lẹ́sìn fún wa o. àmín. Ọlọ́run má dàlú wa láyà. àmín. Ọlọ́run má kọ́lé wa lọ́wọ́. àmín. gbogbo béèrè wa nínú àwẹ̀ nínú Ramadana Ọlọ́run jó wá sí ìmúṣẹ fún wa. àmín. kó yọ́nú sí wa. àmín. kó forí ẹ̀ṣẹ̀ wa jì wá. àmín. kó sì wá lọ́mọ àlìjánná. àmín. la hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. so a kí gbogbo àwọn àgbàlagbà tó yẹ ká kí ọbẹ̀ látòrí àfa àgbà àfa wa anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. anabi ni àfa àgbà gbogbo ayé. so Ọlọ́run àlékún gẹ̀ bá wa ṣe fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run kọ́ láyé anabi gbogbo àwọn àlùfáà wa lápapọ̀ tó yẹ ká ṣàdúà fún tó ṣe pé ẹni àdúà náà ni wọ́n bá wa kàn bá wa gẹ̀ wọ́n. àmín. gbogbo àwọn bàbá wa tí wọ́n ṣẹ́kù fún wa tá ń jẹ́ àlùbáríkà wọn àwọn imam débi tó dé Ọlọ́run jẹ́mi wọn ogun fún wa. àmín. gbogbo ẹ̀yin ìyá wa lápapọ̀ nílé Ọlọ́run gẹ́mi yóò gùn fún wa. àmín. àwọn ọmọ yín pọ̀sùn wọn ní gíláàsì ìbànújẹ́. àmín. wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àwa kí àwọn bàbá wa olóòtú wa àgbà àwọn alájí wa Muhammad Saleh Eletiọfẹ. Eletiọfẹ èdè kan ní Nàìjíríà táwa fẹ́ tu Eletiọfẹ àmọ́ kì í ṣe yẹn la bá wa lónìí àmọ́ túnjọ́ mi Ọlọ́run kó jẹ́ kẹ́mi yín ogun. àmín. ọba tí ń kọ́ yín máa ṣe ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò yìí ẹ ti bẹ̀rẹ̀ tipẹ́ ń sì ń kún yín máa ṣe ń kọ́ yín máa ṣe ń kún yín lórí ẹ̀ àìníkún Ọlọ́run mọ́ ọjọ́ ṣẹlẹ̀ sí yín o. àmín. ètẹ́ ń ṣe yìí èlùtí láàrin bẹ́ẹ̀ oníkálukú náà oníkálukú náà ní ń fi ń ṣe jihadi fi sabilillah. ètẹ́ yìí náà ń ṣe yìí ẹ̀yin náà fi ń ṣe jihadi ni. bí téèyàn máa ti ń bá tó ti ń lérè láyé ń bì nínú sàárè dégbàgbà wájú Ọlọ́run ọlọ́mọdé fọwọ́ bó lẹ́mú. àmín. wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tó nípa ọ̀rọ̀ tí wọ́n ní ká sọ ọ̀rọ̀ tó kẹnu ni àmọ́ díẹ̀ náà láàrí mú bẹ̀ látara àkókò tí wọ́n bá ní kí ni ìfẹ́ràn ìlú ẹni. Allahu akbar tó lágbára ni anabi sallallahu alayhi wa sallam ó ní ìlú Maka ó ní mo fẹ́ràn jù láyé. Allahu anabi ló sọ bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. ìlú Maka lànàbí fẹ́ràn jù láyé látara pé ibẹ̀ náà ló ti jáde. ibẹ̀ ní bàbá rẹ̀ ibẹ̀ náà wọ́n bí ọmọ ìlú Maka ni. ọmọ ìlú Maka ni. ńjọ́ tí wọ́n lé jáde tí wọ́n dìtẹ̀ tí wọ́n lápá náà ni a ṣègbà ni a ṣàwó fún ni Ọlọ́run ní Muhammad jáde o. jáde ni o àmọ́ ìlú yìí ó padà wá àmọ́ jáde
níjọ́ tó wá ń jáde tó wá débi bóde àti kúrò nílùú Mákà ó wá wú ẹ̀yìn ó sì bú sẹ́kún pé wọn àwọn aráalé mi àwọn èèyàn mi wọ́n sì lé mi nílùú tí mo fẹ́ràn jù láyé. Allahu akbar. ìgbà tí wọ́n lọ wá kọjú síwájú wá ní àmọ́ ìrè Ọlọ́run níbi tí mò ń lọ yìí ìlú tí wọ́n ti fẹ́ mi jù láyé ni kò ti gbà mí lálejò. Allahu akbar. ìlú wo ni wọ́n ti fẹ́ jù láyé náà ni Mọ̀dínà. ni ó fà á nígbà tó kú Ọlọ́run ní ọwọ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ ọ jù láyé bẹ́ẹ̀ náà ni sàárè rẹ̀ ó wà tí wọ́n fi máa jẹ àlùbáríkà rẹ̀ pé wọ́n fẹ́ ọ jù. síbẹ̀ náà Ànábì padà sílùú Mákà o gbàtọ́ ṣẹ́gun tán tọ́lọ́run fún ní ìṣẹ́gun tó padà sílùú Mákà kí la fẹ́ fàyọ ń bẹ̀ ni wípé ìlú ẹni kò sí bó ṣe tó kò sí bó ṣe kéré tó kò sí bí ó ṣe bó ṣe rí kódà kó má da òun ló gbọ́dọ̀ jẹ́ ìlú àkọ́kọ́ tó gbọ́dọ̀ fẹ́ràn jù gbogbo ìlú lọ bí tó bá ti jáde. so àfọ̀jọ̀gbọ́n kan ó níbi ládàkà kò dímú ha ala kulli balidatin. biladaka qaddimuha ala kulli baldatin. wa min ajliha afutir wa min ajliha sumi. wa min ajliha afutir wa min ajliha sumi. ومن أجلها أفطر ومن أجلها أصوم. nínú àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wo ayé lọ wọ́n ní biladaka qaddimuha ala kulli balida gbo ìlú rẹ lọ gbọ́dọ̀ mọ tì síwájú gbogbo tí ń jẹ́ ìlú kódà kí ìlú rẹ ó mọ da tó àwọn ìlú yòókù kí ìlú rẹ ó mọ fọn ìtó àwọn ìlú yòókù kí ìlú rẹ ó burú ju gbogbo àwọn ìlú yòókù lọ ìlú rẹ ó gbọ́dọ̀ ṣèkínní òun lọ gbọ́dọ̀ fẹ́ràn jù ọwọ́ á ní wà mí ní ajílẹ̀ ha látara ìlú rẹ o àfùtí wà mí ní ajílẹ̀ ha súnmi gbàwẹ̀ nítorí ìlú rẹ Allahu akbar. wà mí ní ajílẹ̀ ha súnmi sínú nítorí ìlú rẹ wọlé alúwa nítorí ìlú rẹ kò sí téèyàn ò lè ṣe nítorí ìlú ẹni torí pé ibẹ̀ náà ló ti jáde. kí la fẹ́ fàyọ níbi ọ̀rọ̀ yìí ni wípé tẹ́ ẹ bá wo gbogbo ayé lọ lónìí gbogbo àwọn pàápàá jùlọ àwa tá a wà ní ọ̀dọ̀ wa mi ní Áfíríkà yìí ẹ rí wípé gbogbo wa fókọ̀sì wa ní ibi tó dáa ibi tó dáa ibi tó dáa bí àwọn ìlú èbó Maka gbogbo ẹ̀ Amẹ́ríkà London Dubai Saudi Arabia ibi tí fókọ̀sì wa kó fókọ̀sì gbogbo wa wà nù àwa gbàgbé tiwa àwa rò pé tiwa náà ò lè dáa àwa rò pé tiwa náà ò lè dáa Ọlọ́run sì sọ fún wa pé ìlú rẹ ni ó kọ́kọ́ ṣe kíni ni ó kọ́kọ́ fẹ́ràn a wà lọ sọ́dọ̀ Ànábì wa Ibrahim alayhi salatu wa salam níjọ́ tí ìlú Mákà ní 40 ọdún sẹ́yìn ìlú Mákà ìlú aṣálẹ̀ ni. Allahu akbar. aṣálẹ̀ ẹ tú yóò bá yẹn fáwọn ẹ̀ tí ó yí. ìlú Mákà ìlú tí ò ní kankan ni lẹ́yìn Kaaba nìkan tó jẹ́ nǹkan ẹ̀ṣà tó wà nílùú Mákà kò sí nǹkan kan téèyàn lè torí ẹ̀ sọ wípé mò ń lọ Mákà. Allahu akbar. Allahu akbar. ní mo ti gbàgbé pírẹsidẹ́ǹtì náà bàbá wa Aboto ni wọ́n sọ̀tàn yìí fún wa mo ti gbàgbé ọkọ̀ pírẹsidẹ́ǹtì nígbà náà tí ń ṣe pírẹsidẹ́ǹtì ní Nàìjíríà nígbà náà wọ́n ní àwọn èèyàn tí wọ́n lọ hajj níjọ́ náà wọ́n ní òòrùn ọdún náà mú débi wípé wọn ò wá rí bi àwọn èèyàn ò rí tẹ́ǹtì dúró sínú òòrùn làwọn èèyàn fi ti ń ṣe hajj tóun ìbá sì tún ní agbára òòrùn wa lágbára wọ́n ní ìjọba Nàìjíríà ló kó tẹ́ǹtì lọ sílùú Mákà ní ọdún náà nínú 60 sí 70 ni. tó bá jẹ́ pé 60 70 ni a jẹ́ pé ayé gòwánù nù. ọ̀rẹ́ àwọn gòwánù náà ni wọ́n ní ìjọba Nàìjíríà nígbà náà Nàìjíríà ní ó lówó ju Mákà lọ. bẹ́ẹ̀ ni 60 sí 70 ni lásìkò tá a jagun abẹ́lé Nàìjíríà nù. Nàìjíríà ló kó tẹ́ǹtì lọ sílùú Mákà tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi táwọn èèyàn fi gbádùn iṣẹ́ hajj ní ọdún náà. Allahu akbar. kí ló jó orí bẹ́ẹ̀ àdúrà àwọn kan ló jẹ́ kí ìlú Mákà orí bó ṣe rí lónìí. àdúrà àwọn kan ló jẹ́ kí ìlú Amẹ́ríkà orí bó ṣe rí lónìí. táwọn Amẹ́ríkà bá jí láàárọ̀ wọ́n ṣàdúrà God bless America. Allahu akbar. Allahu akbar. àwọn àlọ́ká mú àyà díẹ̀ wá ká fi mọ́ rí nta fẹ́ kó mọ̀ di pé nǹkan rojọ́ ni.
a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا واجنبني وبني أن نعبد الأصنام واجنبني وبني أن نعبد الأصنام. ìlú Mọ́kà níjọ́ náà sálẹ̀ ni wọn ò ní nǹkan kan gbogbo àwọn other countries ibẹ̀ wọ́n ti ń rí jẹ wọ́n ti ń rí wọn ràn wọ́n lọ́wọ́ ni kódà ibẹ̀ wọ́n ti máa ń fowó ránṣẹ́ sí wọn nígbà tó ṣe pé ìlú náà tẹ́lẹ̀ kò lè ìlú òkò ni tí kò lè wú kókó kò lè wú kankan bẹ́ẹ̀ bí nǹkan ọ̀gbìn síbẹ̀ kò ní wú kò sí tó lè wú lẹ́yìn dàbínú wọn nìkan ní náà ni tí ó wà lọ́dọ̀ wọn dàbínú ẹ dákun dàbínú tó wá di ẹ̀yẹ lónìí tí wọ́n ní ànábì máa ń jẹ dàbínú ànábì tó wà tánàbì tó wà ń gbà náà lànábì fi ń jẹ Allahu Akbar tó wà ń gbà náà nu kí la fẹ́ fàyọ àdúrà ànábì Ibrahim ni pé ìrẹ́ Ọlọ́run ìlú yìí ìjẹ́ hazalibalada amina ìlú yìí bá mi ṣe ní ìlú fàyàbalẹ̀. Allahu Akbar. ẹ wo ọjọ́ tí ànábì Ibrahim ti ṣàdúrà ẹ wá wo ọjọ́ tọ́lọ́run tó gbà. ẹni tó ṣàdúrà gan ti lọ. ànábì Ibrahim gbàtà ànábì Ibrahim lọ làwọn Sheik dé àwọn Yakubu dé àwọn Yusufu dé kótó kan àwọn Eliasu kótó kan àwọn ànábì Musa kótó kan àwọn Haruna kótó kan Dauda kótó kan Sulaimana kótó wa kọ Isa bí kótó wa kan Nabi. Allahu Akbar Allahu Akbar. ẹ wo iye ọdún náà ní ọdún tá a lè kà ẹ wo ọjọ́ tó ti ṣe ẹ wá wo ọjọ́ tá a sọ níjọ́ ní wípé Nàìjíríà tún kó tẹ́ǹtì lọ sílùú Mákà. Allahu Akbar. so àdúrà yìí ń gbà tọ́lọ́wọ́ wa mú ṣẹ ẹ máa gbọ́ bí ṣe ń ṣe onírè Ọlọ́run ìlú yìí bá ń ṣe nílùú fàyàbalẹ̀ ó wá ní wàjìnúbù ní wàbà ní àánà àbúdàlẹ̀ àsìnáàmà ó ní wàá gbé jìnnà sí èmi gangan mi Ibrahim àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi àánà àbúdàlẹ̀ àsìnáàmà gbogbo tí ó jẹ́ òòṣà tí ó mọ ẹgẹ́ orogún fún rẹ̀ Ọlọ́run bá mú kúrò nílùú Mákà nílùú yìí ẹ wo kí ó tó ti ṣàdúà ànábì débẹ̀ ọ̀sán nílùú Mákà o ànábì débẹ̀ ọ̀sán nílùú Mákà o ọwọ́ ni Rabbi innahunna adlalna kasiran minan nasi. Rabbi innahunna adlalna kasiran minan nasi. فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. kí ló jó rí bẹ́ẹ̀ ni wípé gbogbo pírọ́blẹ́mù tá a kọ́kọ́ ni wípé gbogbo ìlú tí wọ́n bá ti ń wá orogún pẹ̀lú Ọlọ́run ìlú ẹ̀yìn náà ni ó máa wà. alẹ́ máa wò lónìí wípé bá a sọ pé ìlú yẹn ẹ̀yìn ni ó máa wà ṣé àwọn Amẹ́ríkà ṣé wọn ò ní kinní kan ni ọ̀tọ̀ ṣé rí ìwọ orogún pẹ̀lú Ọlọ́run ọ̀tọ̀ ìmọ̀ ẹsẹ̀ bóyá à ń mutí ni à ń ṣe kinní à ń ṣe sìnà ni à ń ṣe gbà ń ṣàwo ni òun náà dúró lọ́tọ̀ àmọ́ ìwọ ẹ̀rí pé kò sọ wípé ibi tí ó ti máa bá ń yọ ibi tí ó ti máa mutí kò Mákà nítorí àdúrà tó ṣe gbogbo ibi tí wọ́n ti máa bọ̀ wọ́ orogún nílùú Mákà yìí bá a mú kú àdúrà náà sì ṣe
ìgbà tí wọ́n ń bá àdúrà yìí lọ ó nítorí pé ó wà ní Rabbana inni askantu min zurriyati. Rabbana inni askantu min dhurriyyati biwadin ghairi zi zar'in. biwadin ghairi zi zar'in 'inda baytikal muharrami. Rabbana liyuqimus salata. Rabbana liyuqimus salata. Rabbana liyuqimus salat. Ìwà ń bá àdúrà yìí bọ̀ ó wá tẹ́wọ́ síwájú pé rí Ọlọ́run inni asikantu min zurriyati. Ó ní ìlú yìí mo fẹ́ kó ṣe pé gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi ni ó lapa nílùú yìí. Allahu Akbar. Ìlú wo ni biwadin ghairi zi zar'in, ìlú tó ṣe wípé ghairi zi zar'in ni ìlú tí ò lè gbìn tí ò lè wú koko, tí ò lè wúrúgbìn. tí ò lè wúrúgbìn. Àmọ́ mo fẹ́ kí wọ́n lapa ń bẹ̀. Ìlú tí ò bá sì ti sírúgbìn ìyà ni ó fẹ́ bá tiwọn jẹ́ ń bẹ̀. Ebi ó pa wọ́n. Ẹ wá wò lónìí nílùú Mákà wọn ò ní irúgbìn, wọn ò ní àgbàdo tí ń jáde fún wọn, wọn ò ní mángòrò tí ń jáde fún wọn, wọ́n sì ń jẹ mángòrò ọjọ́. Allahu Akbar. Wọn ò ní nǹkan kan, wọn ò lẹ́gẹ̀ẹ́, wọn ò ní su, wọ́n sì ń jẹ su òjọ́. Wọ́n ń jẹ ápù òjọ́. Ẹ̀yin náà lọ, gbogbo yín lẹ lọ, ẹ ti lọ. Ẹ̀yin náà ẹ wo bẹ́ẹ̀. Ẹ wo tẹ́ ẹ máa ń jẹ lójoojúmọ́, ojoojúmọ́ ni nǹkan tuntun sì ń wọ̀lú náà. Allahu Akbar. Kò sí rí bẹ́ẹ̀ ní 40 ọdún sẹ́yìn. Ẹ wá wo ọjọ́ tí wọ́n ti ṣàdúrà wọn, ẹ wo ọjọ́ tọ́lọ́run tó gbà á. Ó wá ní Rabbana liyuqimus salata faj'al af'idatan minan nasi tahwi ilayhim warzuqhum minas samarati la'allahum yashkurun. warzuqhum minas samarati la'allahum yashkuruna. warzuqhum minas samarati la'allahum yashkurun. Ibi tá ti dúró náà nù. Ó wá ní ìrì Ọlọ́run ntí mo tún fẹ́ ni wípé liyuqimus salata, ìlú yìí kó jẹ́ ìlú ẹ̀sìn. Allahu Akbar. Allahu Akbar. Liyuqimus salata tó ṣe wípé gbogbo tí ń jẹ́ òòṣà ó parẹ́ nílùú yìí, tó ṣe wípé ìrì Ọlọ́run ni wọ́n mọ kírun fún nílùú yìí. Sórí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀? Ó ti rí bẹ́ẹ̀ báyìí. Faj'al af'idatan minan nasi tahwi ilayhim. Ó wá ní bá ń darí gbogbo tí ń jẹ́ ọkàn àwọn èèyàn, kò yán, kò sọ pé mùmínì, kò sọ pé mùsùlùmí. Ó ní bá ń darí gbogbo ọkàn gbogbo ẹ̀dá tó bá dá, bá ń darí ẹ̀ sílùú náà. Ó sì darí ẹ̀ síbẹ̀ Ó darí àbí ò darí ẹ̀? Kódà ibẹ̀ l'Amẹ́ríkà ti ń jẹ. Ó darí àbí ò darí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa? Ó kúkú darí rẹ̀. Ẹ wo àtijọ́ tó ti ṣe. Ẹ wá máa gbọ́ mi tó wá parí àdúrà náà sí. Ó wá ní warzuqhum minas samarati. warzuqhum minas samarati la'allahum ìlú yìí ó kò lè gbin gbàdo, kò lè gbin su, kò lè gbin ẹ̀gẹ́, kò lè gbin pineapple, kò lè gbin, àmọ́ nínú ìlú tí ó gbádùn jù láyé kó jẹ́ number 1. Allahu Akbar. àwa tó ṣe wípé ìlú wa tẹ́ ẹ bá rọra da omi ata lásán sí ẹ̀gbẹ́ kan ẹnu ọ̀nà ilé yín, kó tó dijọ́ kẹta yóò sì jáde. Àwa ń la wa ń jẹ tòmátì, ta ni ń jẹ tòmátì ọ̀jọ́ mọ́? Ta ni ń jẹ ewédú ọ̀jọ́ mọ́? Ṣebí fertilizer gbogbo ẹ̀ n tó jẹ́ káìsàn káàkiri nu. Gbogbo àwọn àìsàn tó jáde lónìí sẹ́ẹ̀rì níjọ́hun à ń jẹ nǹkan òòjọ́ ni níjọ́hun. Àwọn bàbá wa nǹkan òòjọ́ wọ́n ń jẹ oúnjẹ gidi ní nǹkan òòjọ́. Kí la fẹ́ fàyọ níbi ń tá a mú wáyé ni pé tí oníkálukú náà bá wo àyà yìí á rí wípé àwọn yìí wọ́n fẹ́ràn ìlú wọ́n sì ṣàdúrà sílùú wọn. Ìlú wọn á padà wá dé a lónìí. Gbogbo àwa náà tá a bá níláárí
gbogbo ẹni tó bá lárí ìlú rẹ̀ làkọ́kọ́ wọ́n ẹlòmíì wà yóò máa ní wọ́n tí n bá délé tí n bá dé lù mí wọ́n mọ̀ di tẹ̀mí wọ́n mọ̀ ṣe kinní kan ìní gbé ọlá mi lọ sílùú mi ntọ́ ń sọ ni wípé yóò kì í ṣe pé kò ní dáa fún ọ àmọ́ tí wọn ò bá ti rí ọ léèyàn nílùú èèyàn kò dáa fún tó nǹkan kò dáa fún tó nǹkan àfi kí wọ́n rí ọlá rẹ nílùú rẹ kódà inú àdìsí kan mo gbàgbé àdìsí yẹn ni ọ̀rọ̀ mẹ́rin l'Ànábì sọ ó ní ní mi ń sa áádátì lìmọ́rí ó ní nínú oríire ọmọ èèyàn ìgbà tí ń kàábọ̀ ó ní kọ́lọ́hún ó ṣe àrísìkí rẹ̀ sílùú rẹ̀ kó fi ìgẹ́ ẹ̀mú rẹ̀ oríire rẹ̀ sílùú abínibí rẹ̀ ó ní mi ń sa áádátì lìmọ́rí ó ní oríire ọmọ ènìyàn ló jẹ́ Allahu Akbar níbi tí wọ́n pàtàkì ìlú wa sí so ẹlòmíì ń sá lónìí wọ́n pa mí ni wọ́n ṣe kinní kan ni tẹ́ ẹ bá wo Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìlú rẹ̀ wọ́n ti kọ́kọ́ takò kódà ẹbí rẹ̀ ni wọ́n ti kọ́kọ́ takò pé ta ni Muhammad o níbo ló ti ń bọ̀ kó ní kálukú náà máa retí pé tó bá ti dá fún ọ kò sí kì í ṣebí kankan wọ́n ti kọ́kọ́ takò ọ́ ìdílé rẹ̀ wọ́n ti kọ́kọ́ takò ọ́ ìlú rẹ̀ wọ́n ti kọ́kọ́ takò ọ́ tó o bá wá gbé orí rẹ̀ yìí sá mọ́ndàlá rẹ̀ tó o bá ti gbé sá mọ́ndàlá rẹ̀ dandan ni níbi tó bá yẹ kéèyàn kọ́kọ́ sá wàá sá Ànábì jóyè wa wọ́n sọ fún pé rẹ̀ Muhammad ó sá ni o ó kú o Mọ́kà yìí o ó padà wá ó gbé orí rẹ̀ wọ Mọ́kà ni níjọ́ tí ń bọ̀ àfẹ́ iná fàtánà fi sọ̀kalẹ̀ pé iná fàtánà lákà fatiha mubina liyagfira laka Allahu ma taqaddama musa bika wa matahara wa yutimu ni'mata wa alayka wa yahdika siratal mustaqim wa yansuraka Allahu nasran azizan. Allahu Akbar. àṣẹ Ọlọ́run bá dé. àṣẹ dé tó o bá ti sá ó wà ṣẹ̀ṣẹ̀ wàá gbé ọlá rẹ wọ̀lú rẹ ó gbé ọlá rẹ wọ ìdílé rẹ nígbà náà ọba tó sí ọbẹ̀ ó ti ṣẹ́gun fún ọ tí o bá ṣẹ́gun fún ọ kò lè dá fún ọ nídàálẹ̀ tí o bá ṣẹ́gun fún ọ kò lè dá fún ọ nídàálẹ̀ ó wàá gbé wá gbẹ̀yìn ìlú ó àfi túnlù rẹ̀ ṣe àfáàní wà máa yẹ̀rì fáwùlẹ̀ àwòtọ́ ọ̀nà ilá rijaluha. wà máa yẹ̀rì fáwùlẹ̀ àwòtọ́ ọ̀nà ilá rijaluha. wà á lè yàtà rọ́kọ̀ nàásù ilá bisulami. wà á lè yàtà rọ́kọ̀ nàásù ilá bisulami. wà á lè yàtà rọ́kọ̀ nàásù ilá bisulami. Àfáàní kò sí tá a bá ní ìlú mi gbogbo ìlú tá a rí tí wọ́n garoro lónìí gbogbo ìlú tá a rí tí wọ́n ń pariwo wọn lónìí ìlú kọ́ ló gbéra rẹ̀ ga ọmọ ìlú ló ga ìlú fi ga. Allahu Akbar. ọmọ ìlú ló dáa fún ní ìlú fi dáa fún ìlú tí tó bá ti burú fọmọ ìlú yóò burú fún ìlú. Allahu Akbar. má gbé ọlá rẹ sá fún ìlú rẹ má gbé oríire rẹ sá fún ìlú rẹ torí pé Ànábì jó yé wa sallallahu alaihi wasallam ẹbí ẹni ní àkekèé ni ìlú ẹni àkekèé ni. Allahu Akbar. Allahu Akbar. ẹ̀gbọ́n Ọlọ́run wa ní àmọ́ oríire tí ó kalẹ̀ òun náà ni kó o gbé oríire lọ́rọ́ bá kéke. Allahu Akbar. ó gbé lọ́ba la ilaha illallah. ẹni tá a fẹ́ mú. torí kó tó lè dáa fún yàn yóò ti ní àwọn ìrìn àjò tí Ọlọ́run ti mú onítọ̀hún náà rìn kó tó dáa fún ẹni tó bá dáa fún kò kàn dáa fún lásán ó ti ní àwọn ìrìn àjò tọ́lọ́run ti mú rìn. dídá fún yàn kó dáa fún yàn àánú Ọlọ́run ni kì í ṣe mo mọ ṣẹ́ṣe ìwọ mọ ṣẹ́ṣe iṣẹ́ kọ́ lówó. Ọlọ́run kàwé ni ìwọ kàwé ìwé mélòó lọ́dọ̀ àwọn tí wọ́n kàwé gidi tí ò ní lárí tó ṣe pé àwọn olóbìnrin ilé ní bá ń kọ́ akọ̀wé àwọn olóbìnrin ilé ni. Allahu Akbar. ọlá ọ̀rọ̀ àánú gbà kéèyàn tó wá ara àánú gbà Ọlọ́run gan
gan fúnra yóò ti ṣẹ́gun fún yàn ló fi sọ fún ànábì pé wa yansuraka Allahu nasran aziza. bí tí mo gbé fún padà sínú Mákà kò sẹ́ni tí ó borí ẹ̀ mọ́ ó ti ṣẹ́gun gbogbo ń tà níyì ẹja fi ran ìlú wa lọ́wọ́ tí ìlú wa bá dáa àwa la gbé ìlú wa ga àwọn Amẹ́ríkà tí wọ́n ń ṣàdúrà fún Amẹ́ríkà lónìí sí Amẹ́ríkà ló ga ni ṣe bẹ́ẹ̀ ọmọ ìlú ló dáa fún Amẹ́ríkà ló fi dáa fún Amẹ́ríkà bẹ́ẹ̀ni ọmọ ìlú ló dáa fún ló fi dáa fún Amẹ́ríkà lọ́dọ̀ wa ń bì kí wọ́n sọ̀kalẹ̀ wá sí ọ̀dọ̀ wa ń bì ní Áfíríkà pàápàá jùlọ àwa Yorùbá ẹ jẹ́ á mójútó ìdílé wa ẹ jẹ́ á mójútó ìlú wa ìlú rẹ nílùú rẹ kò sí bó ṣe lè burú tó ẹbí rẹ lẹbí rẹ kò sí bó ṣe lè burú tó ẹbí tí ò burú tó ẹbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ìlú rẹ ò burú tó ìlú Mákà tọ́lọ̀ fi ní àrọ́bù aṣáàdù kúfúrá wà ní fàákan. pé tí a bá ní àwọn kèfèrí burúkú àwọn kèfèrí gidi àwọn Lárúbáwá ni wọ́n burú gan kèfèrí ìsìn à ń jẹun ni wọ́n kàn fi gbogbo rádàrádà fi ń jẹun ni kèfèrí wo àwọn lóògùn wọn ń segin ní irọ́ ni ẹni tó bá lóògùn gidi kèé dáa fún ológun sam kèé dáa fún gbogbo àwọn ṣe ológun lèmi náà ẹni ń gun mọ́tò irọ́ ni 419 gbogbo ẹ̀ lógun mọ́tò gidi irọ́ ni ìgbà ń bì kan ni ìgbà lọ́dọ̀ ológun gidi ológun tó ṣe pé ológun aṣọ rẹ̀ máa ń kan ni torí ó jókòó tí ogun yẹn gẹ́gẹ́ ni iṣẹ́ tí ẹnu tá a yán nu tá a yán nu àdìtú kan nù. tá a yán nu yóò sì máa tún ayé ṣe pẹ̀lú ń tà fún yóò máa fi tún ayé ṣe pẹ̀lú ń tà fún yóò fi máa tún àwọn yẹn pẹ̀lú ń tà fún. so kóníkálukú padà ọ̀dọ̀ wa mi ti worst jù tẹ́ ẹ bá wo àwùjọ wa worst tẹ́ ẹ bá wo àdúgbò wa mi tá à ń bí àwọn ọmọ wa sí worst àwa ni o àwa la bàjẹ́ ni ó fi bàjẹ́ o àwa la ka ìlú wa kún ló fi rí bẹ́ẹ̀ àwa la ka ìdílé wa kún ló fi rí bẹ́ẹ̀ tá a bá fẹ́ kí ìlú wa ó dáa á kọ́kọ́ gbé ìlú wa sọ́kàn àfáà tó ní wàmí ní ajílẹ̀ ha àfùtír wàmí ní ajílẹ̀ ha súnmì ó lè gbàwé nítorí ìdílé rẹ̀ kí wọ́n gbàwé nítorí ìdílé rẹ̀ ó gbàwé nítorí ìlú rẹ̀ kò kàn mí là ń bá kiri báyìí kò kàn mí èwo ló kàn mí pẹ̀lú la fi ń sá sọ lọ bí tá à ń sá lọ gbogbo bí tá a wá ń sá lọ náà ṣé àwọn Yorùbá máa ń sọ pé àbọ̀ kìíní kan ní àbọ̀ sinmi oko ilé làbọ̀ sinmi oko á padà sílé wọ́n náà wo bó ṣe fi lé sí ṣébi tó fẹ́ padà sínú. gbogbo ohun tó ti ń kóbọ̀ náà. gbogbo tó ń kóbọ̀ náà. tó tún kóbọ̀ ní wàhálà náà. wàhálà náà ni. kúkú já ká fi àdúrà ká fi tún ṣe gẹ́gẹ́ bí ànábì Ibrahim ṣe fi àdúrà tún ìlú Mákà ṣe. táwa náà bá kóra wa jọ gbogbo àwa tá a jẹ́ ọmọ ìlú kọ̀ọ̀kan kì í ṣe mítìn owó nìkan la gbọ́dọ̀ mọ̀ ṣe. mítìn owó nìkan kọ́ bá a ṣe mítìn kí lu ọmọ dáa tá à ń dáwọ́ náà a máa ṣe mítìn bóyá àdúrà ẹ̀ẹ̀kan lóṣooṣù Allahu Akbar ẹ̀ẹ̀kan lóṣooṣù nítorí ìlú wa ìlú wa tá à ń sọ àwa náà ni o tá à ń sọ pé ìlú wa àwa náà nìlú tó bá dáa fún wa ìlú wo dáa tó bá burú yóò mẹ́ẹ̀ fún lù. Wallahi. tá a bá ti ń ṣe àwọn mítìn wa àwọn ìpàdé wa ẹ máa fi ọjọ́ àdúrà náà lẹ̀ pé a fẹ́ ṣàdúrà fún lu wa tí kì í ṣe tá a fẹ́ fẹ́ yẹ̀yẹ̀ kọ́ o tí kì í ṣe tá a fẹ́ fẹ́ yẹ̀yẹ̀ a fẹ́ ṣàdúrà fún lu wa ẹ wá àwọn àfáà lu yín àwọn ní ọmọ tí wọ́n máa ń ké kí ìlú ó fi máa dáa tẹ́yìn náà ó fi máa dáa nínú ìlú ẹja ṣètò ẹ̀ àwa aláàtúnṣe o àwa aláàtúnṣe ni ó fi dáa tá a bá ti túnṣe àwọn ọmọ ọmọdé bá rádiràdi. ọmọ mélòó ní ìsìn lọ́mọ lé mọ́. ngbà tí bàbá ò ná ní ilé bó lọ́mọ ṣe fẹ́ ná ní ilé lónìí
a máa sọ pé Nàìjíríà ò dáa bí nǹkan ṣe wọ́n tó bí nǹkan ṣe ṣe so. àwọn ajínigbé go jà gbádùn. wọ́n jà gbádùn àwa náà la fà á. tábà ní ìlú tí wọ́n ti ń ṣẹ̀sìn jù láyé Nàìjíríà ni. ìlú tí wọ́n ti ń ṣe ẹ̀sìn jù láyé Nàìjíríà ni. àwọn oníṣọ́ọ̀ṣì lọ àwọn mùsùlùmí náà àpọ̀lọ bọ́ kò síjọ́ Sunday tí wọ́n ń ṣàṣàrà tó ọ̀hún kò sí kò síjọ́ Sunday tí wọ́n ń dá ìdá mẹ́wàá ọ̀hún kò sí síbẹ̀ náà ẹ̀ wọ́n bí lùsẹ̀ rí. kí ló fà ní wípé ìmì tó fà tí mo fi lọ bẹ̀rẹ̀ ni wípé àwọn mítìnì tá à ń ṣe lórí ìlú àmọ̀ ṣe mítìnì ìjọ mẹ́ẹ̀ẹ́dógún ni tá a fi wá mọ̀ tí àwa mọ̀ fi àdúrà yẹn kún n tó fi lè jẹ́ ká àdúrà wo gbà ìníká nífẹ̀ẹ́ ara wa. Allahu akbar. Allahu akbar. ìníká wọ ọmọ ìlú ká nífẹ̀ẹ́ ara wa ká lo ara wa síbi tó yẹ ká lò wá sí. kí àwọn ọ̀dọ́ kí wọ́n máa àgbàlagbà kí àwọn àgbàlagbà ó fi àyè àwọn ọ̀dọ́ lẹ̀ pé àwọn ọ̀dọ́ ní. àwọn tí wọ́n ń lò gbà ní ìsinmi. kí wọ́n fún oníkálukú níwọ̀ rẹ̀ torí tá a bá tilẹ̀ nífẹ̀ẹ́ ara wa ká máa sọ dídí Kùránì kalẹ̀ ojú kan náà ni ó máa wà o. Subhanallah. a sì mọ ní a sì ń ṣàdúrà fún lu à ń ṣàdúrà fún lu ojú kan náà ni ó máa wà. gbà tí ò sí ìfẹ́ Ànábì sallallahu alayhi wa sallam ó ní lan tadkhulul jannata hatta tu'minu Ànábì ló sọ bẹ́ẹ̀ ó wá ní wala tu'minu hatta tahabu Ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹnìkankan ò lè tí wọ àlìjánná hatta tu'minu àfi kẹ́ kọ́kọ́ gbọ́ Ọlọ́run ọba yín gbọ́ lọ́kan ṣoṣo. Ànábì wá ní ẹ lè tí sọ wípé o ní ìgbàgbọ́ sí Ọlọ́run àfi kẹ́ fẹ́ràn ara yín dénúdénú. Ibi ìṣọ̀kan ìfẹ́ ni ó bí ìṣọ̀kan ìṣọ̀kan ni ó wà bí àṣeyọrí. Allahu akbar. àṣeyọrí ìlú Amẹ́ríkà àṣeyọrí ìlú Dubai àṣeyọrí ìlú Germany àṣeyọrí gbogbo àwọn ìlú tá à ń sá lọ ntí wọ́n kọ́kọ́ ṣe ni wípé wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú. Ibi ìfẹ́ láti máa ṣàṣepọ̀ ẹni tí mo bá nífẹ̀ẹ́ ní jẹun nílé rẹ̀ ẹni tí mo bá nífẹ̀ẹ́ ní bọ́ bàtà mi sẹ́nu ọ̀nà rẹ̀. Wallahi. tá a bá ti wá nífẹ̀ẹ́ ara wa ìṣọ̀kan wà kò síbi tí ìṣọ̀kan bá ti wà ká máa retí àṣeyọrí. gbogbo àwa tá a jẹ́ ọmọ ìlú kọ̀ọ̀kan gbogbo wa la níṣẹ́ tá a fẹ́ ṣe kì í ṣe pé àwọn àdáadáa wọn kan. àwọn kan olówó. olówó ta ni ń jẹ́ olówó olówó fi owó rẹ̀ ṣe yóò fi owó rẹ̀ ṣèlú onílàákà ó fi làákà ìṣèlú alágbára ó fi agbára ṣèlú alákìtìyàn ó fi akitiyan rẹ̀ ṣèlú kò sẹ́ni tí ò wúlò. Allahu akbar. àmọ́ lónìí n ti ń da gbogbo ẹrú ni wípé a máa hẹ́lì àwọn kan torí pé wọ́n ti lówó lọ. Allahu akbar. àwọn ẹ̀ náà ni ẹlòmíì lówó lọ kò ní làákàyè. Subhanallah. àfi kó ní onílàákàyè lẹ́gbẹ̀ẹ́ tí ó mọ̀ tọ́ sọ́nà olówó ni n ta fún un. wọ́n ṣàmọ̀ náwó. owó náà la fún àṣeyọrí tiẹ̀ nu n ta fún un àbùn làákàyè. Allahu akbar. ẹni tá a bùn làákàyè tá a bùn lówó ọmọ ọ̀nà tó fi lè fi èjì kún ẹ̀ta àmọ́ ọ̀nà tí ó ti rí owó adìmọ́ pé làákàyè la fún ọ. àwọn yóò sì máa wò pé tí lágbájá bá sì tọ́yọ̀ sọ́dọ̀ báyìí ó sì ń bọ́ sí tí òun ò lè lò fúnra rẹ̀ ni. adìmọ́ ni tá a fún un àfúnlówó ni àfúnlówó ni àwọ̀ onílàákàyè yóò máa ran olówó lọ́wọ́ olówó lọ́wọ́ máa ran onílàákàyè lọ́wọ́ ẹni tó gbọ́n òun náà mẹ́mẹ́ àwọn alágbára òun náà mẹ́mẹ́ ẹni tí tó tó fún Ọlọ́run ẹ̀ka sọ fún Ọlọ́run tó tó fún Ọlọ́run tẹ́ ẹ bá wo ayé lọ ó fira wa tira wa ni. ṣùgbọ́n àwa gbà bẹ́ẹ̀ lọ yìí. àgbà bẹ́ẹ̀ tá a bá ti lè gbà bẹ́ẹ̀ àmọ́ ní problem Ọlọ́run níjà ní problem nínú àwẹ̀ láwa yìí. tá a bá ti lè gbà bẹ́ẹ̀ bí ń ṣe ń ríhun náà ni ó ṣe mọ́ rí.
aṣíwájú àfàṣíwájú sáyé ẹ̀ pé ẹ̀yin ni aṣíwájú kọ́mọ ẹ̀yìn ló mọ̀ra rẹ̀ lọ́mọ ẹ̀yìn kí aṣíwájú ó mọ̀ rẹ̀ ọmọ ẹ̀yìn gẹ́ kí èrò ẹ̀yìn ó mọ̀ rẹ̀ aṣíwájú fín. ìbá ní ká tún lọ bí àyà mi ni àmọ́jọ́ ti lọ ká júwe bí àwọn oyin wàrọ̀ búkà yà á lùkù mọ́ ṣọ́ọ̀tù náàlì. وربك يخلق ما يشاء وربك يخلق ما يشاء وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يأكلون ومن الشجر ومما يأكلون. ẹ wo oyin tá a mú lónìí àwọn kan ní ẹ̀sìnṣẹ́ rẹ o tó fi di oyin lónìí o iṣẹ́ àwọn kan ni ìfẹ́ àwọn kan ni ìṣọ̀kan àwọn kan ni ìṣọ̀kan ló wá bí àṣeyọrí tó di oyin tá a mú lónìí. Alukurani gbé gbogbo ẹ̀ jáde tá a bá ní ká tún wọ ọbẹ̀ lọ ọjọ́ tẹ̀ tí ń lọ. tá a fi júwe bó o láṣẹ fẹ́ràn ara wa tá a fi wá máa ṣọ̀kan tí ìṣọ̀kan ó bí àṣeyọrí. ومما يعرشون. yá mi mọ̀ yá ọlọ́gbà tó lọ́wọ́ fẹ́ parí àyà òun ọlọ́run wa ní inna fi zalika la ayatin liqaumin yatafakkarun. inna fi dhalika la ayatin liqaumin yatafakkaruna. inna fi dhalika la ayatan لقوم يتفكرون. ó ní yakhruju fi butuniha sharabun mukhtalifu alwanuhu fi shifa'un linnasi. يخرج من بطونها شراب مختلف ألوانه في شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون. إن في ذلك لآية لقوم يتفكرون. mo kàn fẹ́ summarize ọ̀rọ̀ yẹn ni Ọlọ́run ní nígbà tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni níbo nífẹ̀ẹ́ ti bẹ̀rẹ̀ wọ́n mọ olórí wọn lólórí olórí wọn mọ ọmọọṣẹ́ lọ́mọọṣẹ́ wọ́n wá oníkálukú ló wúlò. bàbá Eletiọfẹ ètò tẹ́ ń ṣe yìí làákà ìkànnì fi ń gbé kalẹ̀ làákà ìkan ńlẹ̀ fi ń gbé kalẹ̀ ibi tí làákà yín tọ́lọ̀ ń bùn yín làákà yìí ọgbọ́n tó fún yín gbogbo òye tó fún yín ẹ wo bí tẹ́ ń lò sí. wàláì. n tó fún yín nu kéèyàn wá fẹ́ ṣe nǹkan kan nísìn kéèyàn ó máa fẹ́ lo làákà yín kéèyàn ó máa fẹ́ lo ọgbọ́n yín ká sọ pé lágbájá ni ẹ lọ lò yóò bàjẹ́. báyìí bá sì náwó lọ́wọ́ àwọn náà à náwó à ń sáré kiri ká tó lè ṣe tá a ṣe ni. olówó ni ó gbowó kalẹ̀ pé bàbá Eletiọfẹ owó ni ẹ máa ṣètò lọ. ọlọ́run ṣètò lọ wọ́n sì gbé kalẹ̀ àwọn ò lè ṣe. olówó náà sì lè ṣe tá à ń ṣe yìí. báyìí wọ́n sì gbowó kalẹ̀ táwọn náà bọ́ bí tá à ń ṣe bá a tún pe ẹ̀yin náà tẹ túmọ̀ ń pa Kùránì àárò kò mọ orojọ́ náà àrí nǹkan kan sọ. sẹ́ni pé àwọn wúlò fúnra wa gbogbo kò sẹ́ni níjọ́ tí ọmọ ènìyàn bá jí tó orí ọmọ làkejì rẹ̀ tó sọ fún pé òun ò wúlò níjọ́ tí ó wúlò fún ọ ó wọ ẹkún òní rí níjọ́ tí ẹni tí wọ́n sọ pé ó wúlò já níjọ́ tí ó wúlò fún ọ Allahu Akbar bóyá ìmọ̀ràn kan ni ó kàn fún yẹn. kódà àwọn tó máa ń sábà sọ pé lágbájọ́ òwúlò bóyá adití lọmọ náà àbó ní ìpèníjà díẹ̀ nínú ẹbí pé dídírín ní ó sì wúlò. ọjọ́ kan ṣẹ́rọ̀ ọ̀tẹ̀ sọ ohun àsìkò kan ti lọ ni ọjọ́ kan ọmọ kan ń bẹ lọ́dọ̀ mi ọmọ òun òyì kọ lọmọ wa ṣubú títì bóyá ṣubú títì ọmọ odi kan sì ń bẹ ládùúgbò wa lọmọ odi bá sáré gbirigbiri èmi sì wà nílé mo tẹ̀ ń jẹ ká lọ́wọ́ ni ló bá dé
wọ́n kí lọ́mọ yìí sọ ní ọmọ yìí tó wà lọ́dọ̀ yìí o tó ga báyìí o ó ti ṣubú ọmọ bàbá yìí ti débẹ̀ njọ́ àbámọ́ tó yóò kú ó di wúlò àbí òwúlò Allahu Akbar ó di wúlò Ọlọ́run ní ìṣọ̀kan yín ìfẹ́ tẹ́ ẹ fẹ́ràn ara yín tẹ́ ẹ fi oníkálukú síbi tó wúlò sí ẹ má wojú ẹ fo ẹgbẹ́ ọmọ alágbájá ni tí ó tẹ́ ẹ bá ti ní ẹni tó wà competent láti lo àyè yẹn fi sí a lora wa síbi tá a wúlò sí àwọn yín lora wọn tó bá sí pé àwọn ní ká tó àyà ẹni ẹ bá gbà wípé kò sí tí Ọlọ́run sọ nínú Al-Qur'an. tó bàbá wa Aboto èmi kan tí mo wà mímì bẹ́ẹ̀ dákẹ́ mọ́ bí ká máa bo lọ Aboto kẹ́sà máa bo láwẹ́láwẹ́ ká máa bo lọ torí pé bá ń bo lọ kò lè tó náà náà sì mọ̀ bo lọ títí torí pé bó ti ń jáde ní wa ń dùn. ẹ pè wọ́n lórí 920360319 97242626 náà ni ẹ fi pè wọ́n tàbí lórí 90076361 náà ni ojú òpó alẹ́ nìkan lójú òpó Sport FM hello Sport FM. Hello, salaam alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Kò lè sípò wa. Wàhídì láti Zongo. Alàgbà Wàhídì láti Zongo bismillah. Leaders kò yan kí. Adúpẹ́ Ẹ kú tẹ́ takuta. Ọlọ́run ló ní. Ọjọ́ kẹtọ́ ìwà. Àmín. Mo ti leaders kò yan mo kí Alfa tí wọ́n wá sí orí ètò yìí wọ̀tọ̀. Alfa Abdul Ganiy Ayegbami Aboto. Àpọ̀lọ́ wọ́n jẹ́ kó pẹ́ fún wa. Àmín. Ó jẹ́ mi tún fún wa ọ̀rọ̀ pọ̀ náà rẹ̀. Wọ́n sọ̀rọ̀ lù. Wọ́n sọ̀rọ̀ tó pọ̀. Èmi náà wá fẹ́ padà sórí ọ̀rọ̀ ìlú gẹ́gẹ́ bí mo jẹ́ ọmọ káàró jẹ ọmọ Nàìjíríà. Ìbéèrè mi lọ báyìí. Láwọn àwọn àfà àgbà, àwọn àfọ ọmọ kékeré tí wọ́n dé lónìí tí wọ́n gbà fúra wọn bọ́ọ̀lù láti fẹ́ sílé yẹn sí ní Nàìjíríà fi dà. Allahu Akbar. Àti wọ́n ń pariwo pé ilẹ̀ Mẹ́kà ilẹ̀ Mọ̀dínà wọ́n ṣàdúrà nílùú ẹ̀ fi dà. Tí wọ́n fojú wò ìlú Nàìjíríà ìkẹ́ tí ń ṣẹ̀ láàrin àwọn àgbààgbà àtàwọn ọ̀dọ́ yìí bọ́ọ̀lù láti fẹ́ sílé yẹn sí. Àti pé àwọn gẹ́gẹ́ kó wò látara àwọn gẹ́gẹ́ wípé àìgbàfúra wa yìí tí ń ṣẹlẹ̀ yìí bóò ni ìlọsíwájú máa dé bá wa àwa Yorùbá káàró òjìire Alàgbà Wàhídì àgbàfúra wa sàlámù. so ìbéèrè ó ti ẹ jẹ́ ká gbà yín ná ẹ ṣe ọ̀rọ̀ Alàgbà Wàhídì sọ wọ́n ní ẹ̀yin àfáà náà lè jókòó àdúrà Nàìjíríà ẹ̀yin tá a sì wá pẹ̀lú àfáà tẹ́ jókòó àdúrà àbáwọn pásítọ̀ náà táwọn náà jókòó lára ara wọn pásítọ̀ kékeré àti pásítọ̀ ìjà ní ojoojúmọ́ ó gba àwọn àfáà ọ̀dọ́ àtàfáà àgbà tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn àwọn tó ń fàdúrà túlù ṣe náà ni wọ́n jẹ́ jàgídíjàgan láàrin ìlú yìí báwo ni ìlú ó ṣe dáa. ẹ ṣeun akí oníbèrè ẹkú làákà ẹkú níbàjẹ́ ṣe rí ntójẹ́ kó ọ̀rọ̀ kan lọ́bẹ̀ ni ntójẹ́ kí gbogbo ó dàrú náà ni wípé àwọn àfáà tí wọ́n dàrú níjọ́ tí àwọn àfáà àwọn ẹni Ọlọ́run bá ti dàrú ayé ó máa dàrú kó tó lè tó ó dìgbà táwọn àfáà bá padà síbi tọ́lọ́run fi wọ́n sí torí gbogbo àwọn àfáà díẹ̀ nínú wọn ló sì wà níbi tọ́lọ́run fi wọ́n sí. Oníkálukú ń pèpè tẹ́ ẹ bá wo ayé tẹ́ ẹ bá bẹ́ẹ̀ ṣe rí un oníkálukú ń pèpè sọ́jọ́ ọ̀nà tiẹ̀ ọ̀nà tó oníkálukú ó ti gbà jẹun lóníkálukú ń pèpè sí àpèpè sí ojú ọ̀nà Ọlọ́run mọ́ ní tó bí gbogbo ẹ̀ nìyẹn tí ò bá sì tí bá ń lọ bẹ́ẹ̀ àfààní Ọlọ́run àmọ́ Ọlọ́run tún wá sí àwọn kan kù tí ń tijú wọn mọ́ ìlú la wọn bẹ nílùú ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ àgbàlagbà nílùú àwọn òní ẹja máa tọ̀ wọ́n lọ torí pé àwọn òun kèé dáa fún wọn tó nǹkan àwọn àfáà tá à ń sọ òun tó ṣe pé àwọn lọ sẹ́kù àwọn ò lo mọ́tò gẹ̀ǹgẹ̀rẹ̀ wọn ò kọ́lé jẹ́ǹgẹ̀rẹ̀ àmọ́ nígbà tí wọn ò ti lo mọ́tò gẹ̀ǹgẹ̀rẹ̀ àwọn kún nǹkan àwọn tí wọ́n lo mọ́tò gẹ̀ǹgẹ̀rẹ̀ tí wọ́n lo kí wọ́n ṣẹlẹ̀ tó dé tí wọ́n wọ agbádá àwọn lákàkún nǹkan so ntí ibi tí kìíní tó ti wọ́nu ẹ tó àwọn àfáà tó tọ́ lọ àwọn wọn tún gbogbo ẹ̀ sí. tó mo ti lóye mi tí wọ́n ti ń pè mí lójú òkú Sport FM àlọ́.
Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi Aja Balkis. Akinyin náà. Adúpẹ́. Akó ètò àkùdàrú mọ́jú. Ọlọ́run ló ní. Ọlọ́run ní dùn wá ládàá. Àmín. Àkọ́kọ́ mo kí yín, mo wá kí àpá àwọn tó fún wa lóògbé ẹ̀gbẹ́ láàárọ̀. Ọlọ́run járe wọn pé o. Àmín. àmín. Nǹkan tẹ́mi kẹ́ ẹ̀ fẹ́ sọ àbí ìbéèrè tí mo fẹ́ béèrè bẹ́ẹ̀ ni pípé sọ. Ẹni pé àfa sọ̀rọ̀ kẹ́lí ṣe wọ́n sọ̀rọ̀ nípa o. Wọ́n sì ní ká nífẹ̀ẹ́ ara wa. Bẹ́ẹ̀ni. Ìbílẹ̀ rí náà. Ṣùgbọ́n àfa àgẹ́ sọ̀rọ̀ kẹ́lí sí tó ti ní pé kódà oyin tí ẹ mọ̀ mo ti fẹ́ sọ̀rọ̀ yẹn ní ikú. Ìyá àpapọ̀ ẹ sọ. Àwọn àfa àgẹ́ ni wọ́n ń da ilé ayé wọn dàrú. Ẹ ṣe ẹkú làákàyè. Kò sásìkò bẹ̀rù mọ́ ẹja sọ. Kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Ẹ̀rí tẹ́ bá ti mú àfa àgẹ́ kò ní fẹ́ kẹ́lòmí ọmọ yìí mọ́. Allahu Akbar. Gbogbo ohun tí wọ́n wà ń ṣe ní ìsìn pátá gbólóhùn ẹ̀yọ̀ kẹ́tí mo fẹ́ ṣe ní kó o ṣe torí Ọlọ́run torí àpò wọn ni. Ẹni ọba ti wá ń jó lódodo kí wọ́n máa gbẹ lẹ́sẹ̀ lókun. Allahu Akbar. Ọlọ́run ọba aláàánú kó ṣàánú wa. Ẹ̀yin àfa náà ni abẹ̀yìn o. Ẹ dákun torí Ọlọ́run kódà bá àfa àkẹ́bẹ́ bí wọ́n bá lọ ń ṣàdúrà fẹ́ nìkan. Bí wọ́n bá ti kẹ́ fírípì ẹlòmíì tún ṣàdúrà fún tọ̀. Ọ̀nà tí wọ́n fi ba tó ń tọ̀hún jẹ ni wọ́n máa wá. Subhanallah. Allahu Akbar. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mi sọ. Wallahi àpapọ̀. ojú yín tó gbogbo ẹ. ọ̀rọ̀ eríṣiríṣi ni wọ́n máa gbé sínú ibi tó ń kálukú wọn bá wà wọn ò ní fẹ́ kí lómi ọ̀jẹ̀ mọ́ ẹni tó bá wà tó ń jẹ wọ́n tún yọ rẹ̀ láwo ẹ bá wà bí àwọn àfáà kí wọ́n dàpọ̀ torí Ọlọ́run àǹfààní bí wọ́n máa fi bẹ̀ wọ́n kí wọ́n padà sí ibi tí àwọn bàbá wa wà torí wọ́n sọ pé àwọn bàbá o kéwú tí wọ́n ké o kèé ṣe kéwú kéwú táwọn ké ní ìsín òun ni kéwú Ọlọ́run ọ̀run ló sì mẹ́ni tí ó là Wallahi. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A fẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ gidi jáde ṣẹ́run tí Aja Balkis sọ tí ìyá àpapọ̀ sọ yìí àfà ayọ̀kọ̀ sí ni ṣẹ́rí àwa tá à ń sọ̀rọ̀ yìí iṣẹ́ tiwa sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá journalist ni wá presenter ni wá ojú wa ríta orinu ó sì rìn tí ń lọ ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ igi là ń so lómẹ̀ tí kì í pẹ́ tí igi yẹn máa ń já nínú nǹkan tó ń ṣe àkóbá igi yẹn lákọ̀ọ́kọ́ ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn aláàfáà tí wọ́n ń jókòó yìgì ìfẹ́ kò sí láàrin wọn àwa máa ń rí jà tí wọ́n máa ń bára wọn jà láàrin ara wọn èmi ló yẹ kó ṣe léyìí lágbájá ni wọ́n gbé fún tẹ́lẹ̀ à ń jókòó sáàrin àjọ ń jẹ àjọ mu ni ẹ̀yin tí inú yóò dùn tẹ wá ní pé ẹ fẹ́ ṣàdúrà fún ọmọ kan tó fẹ́ lọ ilé ọkọ ẹ dákun àfáà báwo làdúrà yẹn ṣe fẹ́ gbà ìyẹn jẹ́ number 1 ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjókòó bẹ́ẹ̀ wọ́n lè ní ẹlòmíràn sọ pé àfáà lú mi kì í ṣe àfáà tó wúlò ẹ jẹ́ kí n lọ pe àfáà kan wá àfáà ló yàrá lọ gọ síbì kan ní èmi ò wúlò àbí àwọn tó pọ̀ lárúbáwá lẹ fẹ́ pè wá bẹ̀ ẹ pè wọ́n bẹ̀ kí n máa wò ẹ wàá pọ̀ àwọn tó pọ̀ lárúbáwá yẹn lọ bẹ̀ tán àfáà lù yín tẹ pàtó sẹ́gbẹ̀ẹ́ kan tẹ ní òjẹ́ nǹkan kan òun náà sì pọ̀ lọ́hùn tiẹ̀ náà kọ̀rọ̀ ní ò bá jẹ́ ẹ wá níyì kì í dàrú ẹ wo à ń ba lọ bí tó jẹ́ pé ẹni kálukú mọ̀ sọ̀rọ̀ kọ́ ọmọ yín yàrá nísìnyí ẹni kálukú mọ̀ tó ẹ̀ mọ́ ní pé wo kàdémọ́tù ilé ọkọ yá èmi ní ṣàdúrà fún ọkọ ọmọ ọlọlé ọkọ rẹ àdúrà ti gbà náà torí bí tá à ń ba lọ nísìnyí wá sí yẹn ẹ tún padà wá sórí yẹn lọ táàtù wá sọ̀rọ̀ yẹn lọ́tọ̀ torí pé àwùjọ àfà báwo la ṣe fẹ́ fọ́ mọ́. Ọlọ́run jẹ́ àmọ́ bẹ́ẹ̀ dáadáa. Àmín. Torí ọ̀rọ̀ ńlá ni. àsìkò sí ẹnìkan tún ń pè mí ó dáa ẹ jẹ́ ń gbé nìkan ìsúpọ̀ fẹ́ máa lò. Assalamu alaikum. Wa alaikum salam. Alaikum salam. Alhaji. Náà. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Gbogbo lè kọ́ o. Àdúpẹ́ ìyá àfẹ́ Àtinúkẹ́. Náà. Bismillah. Ṣé kókó? Afá mi bílẹ̀ o, mo ti bínú o. Alhaji ẹ kú ètò. Àdúpẹ́. Afá Muhammadu Rọ́jí báwo ni? Àdúpẹ́ o. Gbogbo lè kọ́ o. Alhamdulillah. Ẹ kúṣẹ́ ládàá o, jazakumullahu khairan. Àmín. Mo kàn fẹ́ kí yín ní o, ṣé ẹ kú ètò Ọlọ́run máa fún yín ṣe, Ọlọ́run máa fún yín sọ, inshallah. Àwẹ̀ náà àwa náà tá a bẹ̀rẹ̀ rẹ̀ lápárí ẹ̀yìn lágbàjá, inshallah. Jazakumullahu khairan. Àmín. tó ẹ ṣeun ìyáàfin Àtinúkẹ́ alẹ́gbẹ̀ni kankan wọn ní orí ètò láàrin ìṣẹ́jú kan péré ni ìṣẹ́jú kan péré torí pé àsìkò ti lọ kẹ́mi ẹ ṣàdúrà fún wa. tó a fi àánú Ọlọ́run tí ń bẹ nínú oṣù yìí a fi bẹ́ẹ̀ a fi ìyọ́nú rẹ̀ nínú oṣù yìí a fi bẹ́ẹ̀
ọlọ́run gbogbo wa pátá ọlọ́run kó gbé ọ̀rọ̀ wa kábíré o Àmín. ọlọ́run kó gbé ọ̀rọ̀ wa kábí ìdùnnú kó gbé ọ̀rọ̀ wa kábí tí ó dùn mọ́ wa gbogbo ohun tí ò da nínú ayé wa ọlọ́run kó bá wa tún ṣe Àmín. gbogbo ohun tó ti dá ọlọ́mọdé ó bàjẹ́ láéláé Àmín. radio Sport FM má jẹ́ kó bàjẹ́ láéláé Àmín. baba wa Eletiọfẹ má jẹ́ dàrú láéláé ọba títí ń kún yín òun náà kó má bá a kún yín lọ gbogbo mùsùlùmí mùsùlùmá ọlọ́run já sọ pọ̀lọpọ̀ ọdún Àmín. ọlọ́lá hawla wàlá quwwata ilà bìlà Al-Aliyyil àlẹ́ Azim. ambassadọ Ọlátúndé Akanni Eletiọfẹ ilé mi jẹ́ mọ̀fẹ́lẹ́ ìdàgbọ́dọ̀ fún pé mansala. Sport FM 89.9 àwọn gbádùn rẹ̀ 89.9 ó dùn bí oyin ó lá